ó ṣe bọ́ pé ó ṣe bọ́ pé ló wà ṣe Yorùbá sọ̀rọ̀ Yorùbá ní ẹnikẹ́ni tó bá sọ èdè àti àṣà yẹn ó sọ àpò ìyàkọ́. Ẹnikẹ́ni tó bá sọ àṣà àti èdè ó sọ àpò ìyàkọ́. Mo ní ẹni tó bá sọ àṣà àti èdè ẹ̀ ó sọ àpò ìyàkọ́. Ìyá ẹni Yorùbá ń jẹ nísìnyí lórí àti sọ èdè àti àṣà wa. Nǹkan tá a mọ̀ sí òwe Yorùbá kìí ṣe òwe lásán, fílọ́sọ́fì ni. Àwọn bàbá máa wòye ọ̀rọ̀ wọn tó gbé òwe kalẹ̀. Òwe yẹn bóyá ti wà ní àtẹ̀kọ́ ṣe ló wà nísìnyí bẹ́ẹ̀ ni yóò wà títí ayé àìní bẹ́ẹ̀. Tẹ bá tún òwe Yorùbá gbilẹ̀ ẹ bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀dọ́gbẹ́ pé tí ọ̀rọ̀ bá sọ òwe la fi wá. Yoruba elders are very philosophical. Dr. Olabode Eshegoni, you did a very good job. Adúpẹ́ lọ́wọ́ yín. Mo kúkú dùn èdè Yorùbá tó fi jẹ́ pé amòfin ni mí, lọ́yà, aṣòfin ni mí, legislator, ṣùgbọ́n kò tẹ́ mi lọ́rùn. Mo sì ń lákàkà láti gba ìwé ẹ̀rí nínú ẹ̀kọ́ èdè Yorùbá láti yunifásitì. Pẹ̀lú àṣẹ Ọlọ́run láìpẹ́ mo máa tún wọ yunifásitì láti lọ kọ́ èdè Yorùbá. Lásù náà ni lásù mo ti jáde. Lásù náà ẹlẹ́lẹ́, lásù náà wáyà o, lásù náà ẹlẹ́lẹ́, lásù náà wáyà o, ló ká pọ̀ sí ìlàkà, ló súnmù ló bí ìlàkà. Èèwò wọn ní lásù náà ẹlẹ́lẹ́. Your fault. If you go to Ife, now your fault. Only that's you. Now you be sound. As for me, that's you. Ẹ̀wọ̀n bìbú ẹ̀ ká fi rọ̀ síbẹ̀. Ìdíjà Jésù ẹ̀fẹ́ ní gbogbo yunifásitì tó wà Nàìjíríà, LASU is the best. A ní oríṣiríṣi nǹkan láti fi kí lẹ́sẹ̀ bọ̀ èyí ò fi ṣe ọjọ́ ọ̀rọ̀ yìí. Èdè Yorùbá ṣe pàtàkì gan. Mo ní àǹfààní ńlá kan pé gbogbo àwọn ọmọ mi pátá ló ń ṣe Yorùbá nínú WAEC. Kẹ̀kẹ́ sí tí ò gbèrègèdè nínú wọn nínú èdè Yorùbá. Gbogbo wọn ló lè sọ Yorùbá kété. Ìkan wà nínú wa tó wà ní lókè òkun. Kò pè mí rí kó sọ òyìnbó. Yorùbá la máa fi sọ̀rọ̀. Ó jẹ́ wákàtí kan, ó jẹ́ wákàtí méjì, kò dẹ̀ ní sọ òyìnbó kankan sí. Ẹ jẹ́ ká kọ́ ọmọ alédè Yorùbá. Ìbà Gani Adams. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè yín. Ẹ sì níṣẹ́ tó pọ̀ láti ṣe. Wọ́n ṣe bíbí Nàìjà, wọ́n ṣe oríṣiríṣi program. Lagos State House of Assembly nígbà tẹ́lẹ̀ wà bẹ́ẹ̀. A kàn nípa fún ìjókòó wa láti máa sọ èdè Yorùbá ní gbogbo ọjọ́bọ̀ Thursday. Yorùbá la máa sọ láti bẹ̀rẹ̀ lókè. Ó gbọ́ Yorùbá panu ẹ̀ mọ́ ẹ̀. Aṣọ Yorùbá dẹ̀rẹ̀ máa wò àbí gbé èdè Yorùbá lárugẹ. Ìbà Gani Adams. Àmọ̀ bẹ́ẹ̀ ń ṣe adúpẹ́ fún ìtẹ̀ṣe yìí. Ó kù nìkan ró. Ẹ bá wa gbé súnmọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Ó yẹ ká máa ní ìfagagbága nínú àṣà
àti èdè Yorùbá láàrin àwọn ilé ẹ̀kọ́ wa ní èdè Yorùbá. Quiz competition in Yorùbá language. Lájẹ̀ máa rí o, lá máa rí àṣẹ ọlọ́wọ́ àfihàn kò ní wọ́ọ̀kù. Ẹ̀ṣẹ̀ ẹ̀yìn tẹ̀ ṣe àdúgbò kò ní wọ́ọ̀kù. Ẹ̀ṣẹ̀ kan. Bẹ́ẹ̀ni, olókun mo láì orúkọ yẹn gan. Olókun ló lówó, olókun ló lọ́lá, olókun ló ní olókun máa kú sókè fún ìgbò wa lágbára. Olókun máa kú sókè fún ìgbò wa lágbára. Bẹ́ẹ̀ bá ṣàṣẹ máa sọ pé olókun máa kú sókè fún èmi o. Ẹ ṣé gan, ẹ ṣé tẹ́ pé wá sípàdé yìí. A lè dúpẹ́ kì í pọ̀ kì í dùn púpọ̀ ṣókí lọ́bẹ̀ oge. A dúpẹ́ bí ó ṣe rí. A lè dúpẹ́ fún nǹkan tí ó ṣe. Lẹ́yìn bákan náà, Dr. Ọlábọ̀dé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ìbà Gani Adams kí ẹ gbé ètò kalẹ̀ lórí amóhùnmáwòrán fún ìmọ̀ nípa èdè àti àṣà ilẹ̀ Yorùbá. A máa rí àwọn tó máa ṣolùkọ̀wé ẹ̀. Àìpèpàdé òtòṣì ní òye ká fi tálákà àṣẹtọ́ sí kẹfọ́lì òwe ni ẹ má bínú ààrẹ tó ń pa pẹ́. Bíbélì ni ẹ̀kọ́ lẹ̀kùn a ó ṣí béèrè a ó dá ọ lóhùn. Tí ẹ bá wá sponsors nínú àwọn iléeṣẹ́ ńláńlá àárá àwọn tó máa sponsor wa. Àmọ́ àwọn olówó Yorùbá mo ń wo program lánàá wọ́n ní àwọn olówó tó ga jù nílẹ̀ Yorùbá wọ́n dárúkọ wọn. Tá a bá súnmọ́ wọn á ṣe ìgbọ̀wọ́ fún wa. Ká máa túbọ̀ kọ́ ẹ̀kọ́ àti àṣà nípa èdè Yorùbá ó máa wúlò fún wa gan. Èdè Yorùbá ò gbọdọ̀ sọnù, àṣà wa ò gbọdọ̀ parun. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lásìkò yìí ẹ bá wa ṣe Ìbà Gani àṣà ẹ pẹ́ lórí yìí ẹ pẹ́ lórí yìí ẹ pẹ́ lórí yìí ẹ pẹ́ lórí yìí.